Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé. A dúpẹ́ fún àánú àti ojú rere tí ẹ rí gbà. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí ọjọ́bọ̀ tí ó gbẹ̀yìn oṣù kẹsàn-án. A dúpẹ́ òjòrò ilẹ̀ fi mu ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. A sì gbàdúrà pé owó ayọ̀ ìbùkún baálẹ̀ ọ̀rọ̀ yóò bọ̀ wá sí ilé wa ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí a ò gbọ́ lénìí ní orúkọ Jésù kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Àkòrí sọ pé ǹjẹ́ Jésù wà nínú ọkọ̀ rẹ? Ǹjẹ́ Jésù wà nínú ọkọ̀ rẹ? Àkọ́sórí ni a mú nínú ìwé Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Ìwé Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógójì. Òun pàápàá sì wà ní ìdí ọkọ̀, ó sì sùn lórí ìrọ̀rí. Wọ́n sì jí i, wọ́n sì wí fún un pé, Olùkọ́ni, ìwọ kò bìkítà bí àwa bá ṣègbé. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Máàkù bákan náà, orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànléníogójì. Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànléníogójì. Ní ọjọ́ kan náà nígbà tí alẹ́ lẹ́tán, ó wí fún wọn pé ẹ jẹ́ ká ré kọjá lọ sí apá kejì. Nígbà tí wọ́n sì tú ìjọ ká, wọ́n sì gbà gẹ́gẹ́ bí ó ti wá sínú ọkọ̀. Àwọn ọkọ̀ kéékèèké mìíràn sì wà lọ́dọ̀ rẹ̀. Ìjì ńlá sì dìde, ìjì sì bì sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí ní kùn. Òun pàápàá sì wà ní ìdí ọkọ̀, ó sì ń sùn lórí ìrọ̀rí. Wọ́n sì jí, wọ́n sì wí fún un pé, Olùkọ́ni, ìwọ kò bìkítà bí àwa bá ṣègbé. Òun sì jí, ó sì bá afẹ́fẹ́ náà wí, ó sì wí fún òkun pé dákẹ́ jẹ́. Afẹ́fẹ́ náà sì dá, ìparọ́rọ́ sì dé. Ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀? Ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Wọ́n sì wí fún ara wọn pé irú ènìyàn kí ni èyí tí àti afẹ́fẹ́ àti òkun gbọ́ tirẹ̀? Wàyẹ gbọ́n tí olùṣọ́-àgùntàn Adeboye ní fún wa ní èní nínú Bíbélì kíkà wa ti èní. Àwọn ọmọ ẹ̀yìn Jésù ń jí, ó sì bá ìjì wí. Ǹjẹ́ ó tilẹ̀ lè wòye ohun tí yóò ṣẹlẹ̀ bí Jésù kò bá sí nínú ọkọ̀ náà? Ayé kún fún ìjì púpọ̀, bí kò ṣe pé Ọlọ́run bá ràn ọ́ lọ́wọ́, irú àwọn ìjì yìí lè gbé ọ lọ o. Bí ó ti wù kí o jáfáfá tó, ìjì kan wà tí o kò lè bọ́ lọ́wọ́ rẹ̀. Ìjì ikú ni o. Má ṣe jẹ́ kí a tàn ọ́. Ikú yóò mú ẹnikẹ́ni tí kò sí nínú Kristi bẹ̀rù. Ìwé Dáfídì sọ pé bí èmi tilẹ̀ rìn láàrin àfonífojì, òjìji ikú èmi kì yóò bẹ̀rù bí kan, nítorí tí ìwọ wà pẹ̀lú mi. Ìwé orin Dáfídì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkẹrin. Nítorí náà ó wà ní ìhà Olúwa. Bí Olúwa bá wà pẹ̀lú rẹ nínú ọkọ̀, bí ìjì bá dé, bí o kò bá sí ní ìhà Olúwa, bí ìjì bá dé, ta ni yóò gbà ọ́? Ìjì lè dé lójijì láì rò tẹ́lẹ̀. Ní ìgbà kan nínú ọkọ̀ òfurufú lọ sí ìlú ọba, ọkùnrin kan wà tí ó ní ọ̀pá wúrà. Láti ìgbà dé ìgbà ni ó ń dìde, yóò sì máa fi ọ̀pá wúrà rẹ̀ hàn bí ó ṣe ń rìn lọ sí balùwẹ̀ tó sì ń rìn padà bọ̀. Lójijì ọ̀gá ọkọ̀ kéde, ẹ̀yin ènìyàn, a ní ìṣòro kékeré nítorí lọ́wọ́lọ́wọ́ a kò ní lè mú ọkọ̀ òfurufú yìí balẹ̀ o. Ọkùnrin tí ó ní ọ̀pá wúrà yìí nílò láti lọ sí balùwẹ̀ lóòótọ́, ṣùgbọ́n bí ó ṣe dìde, òṣìṣẹ́ ọkọ̀ òfurufú ní kí ó jókòó padà. Dájúdájú ẹ̀rù bà á. Ó kọ̀ láti wà lórí ìjókòó rẹ̀ àti fún ìgbà díẹ̀. Ẹ̀rù bà èmi náà o. Mo sì wá sọ fún bàbá mi pé, ṣùgbọ́n Olúwa, ó kò sọ fún mi pé èyí ni òpin. Olúwa dáhùn, ó ní rárá, èyí kì í ṣe òpin. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀. Mo sì mọ̀ pé ní kété tí o bá ti balẹ̀, o kò ní ráyè mọ́, ṣùgbọ́n a nílò láti sọ̀rọ̀. Ní kété tí mo gbọ́ ohùn rẹ̀, àlàáfíà rẹ̀ wá bá mi. Lẹ́yìn tí Olúwa bá mi sọ̀rọ̀ tán, ọkọ̀ òfurufú náà balẹ̀ láìsí wàhálà kankan. Ká ní pé mi ò kì í ṣe ọmọ rẹ̀ ní ọjọ́ náà ni, mi ò ní àǹfààní láti ké pè é. Èmi náà yóò máa bẹ̀rù ìjì, ẹ̀rù yóò sì bà mí bíi ti àwọn yòókù. Bí kò bá wà nínú ọkọ̀ rẹ, kò ní sí ẹni tí ìwọ yóò pè nígbà tí ìjì bá dé. Ìgbà tí o bá ní Ọlọ́run nínú ọkọ̀ rẹ ni ìwọ yóò sọ wípé Kristi nínú mi, ìrètí ògo. Ìwé Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò. Ǹjẹ́ Jésù wà nínú ayé rẹ bí? Ǹjẹ́ Jésù wà nínú ayé rẹ bí? Kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá Ayako ni ó kọrun sí tèmi. Nígbà tí a pàdé lọ́la, ó dàbọ̀.